Hello, ẹ̀yin èèyàn wa. A kú dédé àsìkò yìí. Àṣé gbogbo awuyewuye tá ń pariwo, tá ń ṣe, tá ń fapá, tá ń fapá jánu, tá ń fi gbogbo ẹ̀ ń jara. Àṣé bàbá Tinubu, wọ́n mọ̀ọ́mọ̀ ń rẹ̀kẹ̀ wa ni. Àṣé ìkà ni bàbá yìí. Ṣé ẹ mọ̀ pé bàbá yìí ń gbọ́ gbogbo awuyewuye tí Nàìjíríà ń pariwo, táwọn ọmọ mẹ̀kúnnù ń pariwo látijọ́ yìí? Ó ń gbọ́, ó dẹ̀ ń wọnú akínyẹmí ara ẹ̀. Ah! Ṣé ẹ mọ̀ pé àṣírí bàbá Tinubu tú? Ṣé ẹ mọ̀ bọ̀bọ́ tó ń pè ní Doyin okupe yẹn? Bí okupe àbí okupe ni? Wọ́n ní presidential spokesperson, ex ni, ex presidential spokesperson. Wọ́n lóhùn ni màá ní. Wọ́n ní Doyin okupe. Òun ló máa ń káṣírí ẹ̀. Ó táṣírí ẹ̀ pé, àṣé lílọ tí bàbá Tinubu lọ sí ìlú London, àṣé ó mọ̀ọ́mọ̀ sá lọ bẹ̀ pé kó ń lọ sinmi, kó lọ rọra fi orí ẹ̀ pamọ́, kí àwọn ọmọ Nàìjíríà má bàa pa òun, kó má bàa ṣe òun léṣe. Àṣé ó ń gbọ́ gbogbo nǹkan tó ń gbọ́. Ó kàn mọ̀ọ́mọ̀ ń ṣe tí kankan fún sí àròyé àwọn ọmọ Nàìjíríà. Ó ní pẹ́pẹ́ sí o, òun lọ sinmi. Òun ò fẹ́ kí wàhálà àwọn ọmọ Nàìjíríà pa òun. Ó fẹ́ kó lọ refresh brain òun. Ó ní ọpọlọ òun fẹ́ fi ọpọlọ òun sí ibi kan kó tiẹ̀ ro nǹkan tó ń fẹ́ ṣe fún àwọn ọmọ Nàìjíríà. Ó ní kóun fara balẹ̀, kóun lè ro nǹkan tó ń fẹ́ ṣe fún àwọn ọmọ Nàìjíríà. Torí gbogbo awuyewuye wọn yìí, ó ti fẹ́ di òun létí. Ó dẹ̀ ń fún òun ní headache lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ mo ṣe sọ pé àṣé bàbá Tinubu, ó ń gbọ́ gbogbo nǹkan tá à ń sọ. Ó kàn yẹ pé àti fi ààyè gba Ọlọ́run, kó Ọlọ́run kó mí sí, kó dẹ̀ sọ, kó fi ìjọba ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́. Irọ́ àfi kó máa tẹ̀lé ìjọba Sàtánì. Ó tún sọ nínú rẹ̀ pé, even àwọn ọmọ Nàìjíríà, àwọn politicians, ó ní àwọn politicians for the past 17 months tóun ti wà lórí gọ́ọ̀mẹ̀ntì, ó ní ọpọlọ òun ti kún, etí òun ti kún. Àti àwọn tó ní ọpọlọ, tán lóye, àtàwọn tí ò lóye, gbogbo wọn náà wá ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí ọpọlọ òun. Ó ní pẹ̀lú nǹkan tó ní kóun tiẹ̀ tún sá lọ sí ìlú òyìnbó, kóun tiẹ̀ lọ sinmi. Kóun lọ sinmi, kó fẹ̀dọ̀ sórí òróòro ara ẹ̀ kó lè sùn. Ṣé ẹ rí pé bàbá yìí, ọ̀rọ̀ wo la fẹ́ sọ nípa ọ̀rọ̀ bàbá Tinubu? Àṣé bàbá Tinubu mọ̀ọ́mọ̀ ń ṣe kà fún wa Nàìjíríà. Wọ́n ní ọba tí ò bá fi ìjọba ẹ̀ lẹ̀ fún Ọlọ́run pé kó Ọlọ́run kó rule o, ó kàn ń ṣe lásán ni. Kí ló wà nínú pé kí bàbá Tinubu kó sùn, kó ronú dáadáa, kó sọ wípé, ẹ jẹ́ kí n gbàdúrà, ẹ jẹ́ kí n fọ̀rọ̀ mi lọ́lọ́run lọ́wọ́. Ó wá ń ṣe self-interest ẹ̀, selfishness interest ẹ̀. Òun ló fi wá sọ pé òun sá lọ sí London, kóun lọ ro nǹkan tóun fẹ́ ṣe. Torí ọpọlọ òun ti fẹ́, àwọn Nàìjíríà ti fẹ́ dá òun lọ́pọlọ. Òun ṣe ní kóun lọ sinmi, kóun dẹ̀ ro nǹkan tóun fẹ́ fi ọpọlọ òun ṣe, kó ọpọlọ òun lè settle down. Ṣé ẹ̀ ń rí iṣẹ́? Ṣé ẹ̀ ń rí bàbá Tinubu? Àṣé gbogbo rumor tí oríṣiríṣi ọ̀rọ̀ àwọn politicians àti gbogbo wọn, àṣé ẹ̀dùn ọkàn bàbá yẹn ó lọ tú jáde. Doyin okupe ló jẹ́ ká gbọ́, òun ló táṣírí yẹn jáde. Pé nǹkan tó mú kí bàbá Tinubu lọ sí ìlú òyìnbó lọ sinmi. Nǹkan tá a gbọ́ ni o. Nǹkan tó sọ ni o, tí Doyin okupe sọ fún wa ni. Ẹ̀tà àwọn kan sọ pé ó lọ fún treatment. Ó lọ sinmi, ó lọ ṣe gbogbo ẹ̀ náà treatment náà ni. Ṣé tọ́pọlọ èèyàn bá ń gbóná, tó dẹ̀ sáré lọ síbi kan lọ sinmi, ṣé ó máa lo òògùn náà láti jẹ́ kí ọpọlọ yẹn kó wálẹ̀, kí gbogbo ọpọlọ yẹn kó lè settle. Tó ẹ̀yin èèyàn wa, láì fọ̀rọ̀ gùn, wọ́n ní bàbá Tinubu, nǹkan tó lọ ṣe nílùú òyìnbó nìyẹn. Pé ó lọ settle lọ́pọlọ kóun tó dé, kí ọpọlọ yẹn, Ọlọ́run á jẹ́ kí ọpọlọ yẹn kó wálẹ̀, kó wá ṣẹ̀ṣẹ̀ wá mú tuntun ṣe fún wa. Torí eléyìí ti pọ̀ jù o. Eléyìí ti pọ̀ jù. Ẹ jẹ́ ká máa fàdúrà ràn lọ́wọ́. Torí nǹkan tó sọ òun la gbọ́. Ṣé ó yé yín sìn? Nǹkan tó sọ la gbọ́.
ẹni tó máa bá bàbá Tinubu sọ̀rọ̀, tó máa gbọ́ wa, tọ́pọlọ ẹ̀ bá ti settle, Ọlọ́run á bá wa pèsè ẹ̀ lẹ̀ fún bàbá Tinubu. Kó ti gbọ́ oríṣiríṣi lọ́hùn, kọ́pọlọ ẹ̀ ti settle lọ́hùn, kí Ọlọ́run ti kó sí nínú látọ̀hún. So kí bàbá Tinubu kó yé ignore gbogbo awuyewuye wa ní Nàìjíríà. Ẹ bá máa gbàdúrà fún. Bóòtọ́ ni o, bírọ́ ni o, bẹ́ẹ̀ believe o, bá believe o. Ṣèbí nǹkan tá a gbọ́ ni, ṣèbí nǹkan táwọn bá sọ síta ṣá máa mọ̀ pé ó lọ fún ọpọlọ ọpọlọ ẹ̀ lè settle. Àní mọ̀. Ẹ jọ̀ọ́, kí ni nǹkan tó take bàbá Tinubu láti gbọ́rọ̀ tí gbogbo àwọn ọmọ Nàìjíríà ń sọ, láti ṣe nǹkan tá a sọ pé a fẹ́ ṣe? Èmi ń gbọ́ pé wọ́n ló fẹ́ sọ pé tóun bá dé òun máa fa epo wálẹ̀, òun máa fa kíni price epo wálẹ̀. Nǹkan tá a tún gbọ́ nìyẹn. Pé ní tóun máa dé yìí, pé òun ti ẹ̀ ń ronú bóun ti ẹ̀ ṣe fẹ́ fa price epo wálẹ̀. Òun la tún gbọ́ nù important tó tún sọ. Kí ló dé tá à ní gbàdúrà fún? Ṣé ẹ fi pé bàbá Tinubu pé ó mọ nǹkan tó ń ṣe? Kó mọ nǹkan tó ń ṣe. Ó sọ pé gbogbo nǹkan tó ti wà sínú ọpọlọ òun pé ó ti pọ̀ ju ẹ̀mí òun lọ. Ọ̀nà tí bàbá Tinubu sọ pé òun sá lọ sọ́hùn, ẹ mọ̀ pé àṣírí ńlá ló tú fún wa yẹn. So kí ni kí láti wá máa a rí pé tí bàbá Tinubu bá dé pé tọ́pọlọ ẹ̀ bá ti settle down gẹ́gẹ́ bí nǹkan tó sọ. Ṣèbí owó epo á wálẹ̀, gbogbo nǹkan á wálẹ̀, gbogbo nǹkan á wá sí gbogbo nǹkan tá à ń bèèrè á wálẹ̀. Ẹ gbàdúrà kí ọpọlọ bàbá yìí kó lè wálẹ̀, kí Ọlọ́run kó lè ṣe ìyanu nínú ayé, kọ́pọlọ yìí kó wálẹ̀. Àbẹ́mọ̀, k'Ọlọ́run kó ṣe ìyanu ká gbàdúrà kí ọpọlọ bàbá yìí kó lè wá sí ìmúṣẹ gẹ́gẹ́ bí nǹkan tó bèèrè. Kí ọpọlọ òun lè wálẹ̀. Ọlọ́run á bá wa ṣe o. Ọlọ́run á túbọ̀ bá wa ṣe o. K'Ọlọ́run kó túbọ̀ bá wa ṣe o. Tí epo bá ti wálẹ̀, ṣé ọpọlọ bàbá ò ti wálẹ̀? Tí ọpọlọ bàbá ti wá pé dáadáa, ṣé epo ò ní wálẹ̀? Epo máa wálẹ̀. Gbogbo nǹkan máa wálẹ̀ tó máa wá sí tùbínú. Gbogbo rumor tá à ń gbọ́ lọ́tùn lósì. Ṣé ẹ fi pé bàbá yẹn pé ó mọ nǹkan tó ń ṣe? Bàbá yẹn ò mọ nǹkan tó ń ṣe. Torí ẹ̀, àánú ẹ̀ tí ẹ̀ máa ń ṣe mí ńgbà mí. Àánú ẹ̀ máa ń ṣe bàbá tó ti dàgbà bẹ́yẹn. Èmi gbọ́ pé táwọn àgbàlagbà yẹn pé tó bá ti dàgbà, ọpọlọ wọn máa ń dàbí ọpọlọ àwọn ọmọdé. Yes. Ọpọlọ wọn máa ń dàbí ọpọlọ àwọn ọmọdé. Wọ́n máa think childish. Memory wọn máa change sí ọpọlọ àwọn ọmọdé. So bàbá yìí tí a bá ń sọ, ó kàn yẹ pé bàbá yẹn lágídí. Ó yẹ kí ó ti lọ kó tiẹ̀ fi gbogbo agídí ẹ̀ yẹn kó tiẹ̀ mú wálẹ̀. Ẹ wo irú àwọn ọmọ tó ń sọ wípé tó ti bí. Ọmọ tó ń sọ wípé owó ìyá ọlọ́jà yìí. Ìyá ọlọ́jà wọn ní age ẹ̀ sì tó láti fún bàbá yẹn l'advice. Age ẹ̀ sì tó láti jẹ́ kí bàbá yẹn, láti sọ fún bàbá yẹn pé bàbá, nǹkan tí ẹ̀ ń ṣe yìí ó dàbí epo kò díẹ̀ káàtò. Kọ́ tiẹ̀ máa fún ní ọgbọ́n fresh ọgbọ́n. Ẹ ti rọ́. Wọ́n kàn fi bàbá wọn lẹ̀ kí bàbá wọn kàn bí ìgbà tí èèyàn kàn ta àgbàlagbà. K'àgbàlagbà kàn máa ta àràkà. Bí àràkà ni. Torí bàbá ò mọ nǹkan tó ń ṣe. Agbára Ọlọ́run. Ọlọ́run á yí ìgbà rere padà fún bàbá Tinubu. K'ọpọlọ wọn kó lè jí pé kán mọ what to do nínú ìjọba wọn. Ẹ̀yin èèyàn mi, kí la fẹ́ sá ni? A ní sọ ọ́ bẹ̀ kó tán síbẹ̀. Ẹ jẹ́ kí gbogbo wa ká túbọ̀ máa fètò sí gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀. Ká like ẹ̀, ká dẹ̀ share, kẹ́ dẹ̀ bá subscribe ẹ̀. Èyí tó kù ní comment section bá fi kún. Ẹ ṣé bẹ́ẹ̀ tí ń tẹ́tí sí wa.